Mo kí gbogbo ọmọ Oòduà lásìkò yìí. Mo kí ọ̀pọ̀lọpọ̀ wa, millions wa tá a wà lórí ilẹ̀ Oòduà nílẹ̀ tiwa. Mo kí ọ̀pọ̀lọpọ̀ yín náà tẹ́ pọ̀ lọ́rẹ́pẹ́tẹ́ tẹ́ wà ní oríṣiríṣi orílẹ̀-èdè jákèjádò ayé. Mo kí àwọn ọmọdé, mo kí àwọn àgbà, mo kí àwọn ọmọ kéékèèké tán ṣe ń lọ sílé ìwé. Mo kí gbogbo yín o. Ọlọ́run tó ń tọ́jú Oòduà àtàwọn ọmọ ẹ̀ títí dèní kò ní padà lẹ́yìn wa o. Ọlọ́run tó ń fún wa ní òye, ìmọ̀ràn, agbára torí wa fi ń yọ sókè ní gbogbo ìlú tí a bá lọ. Ọlọ́run náà ò ní sẹ̀yìn lẹ́yìn wa o. A ní dẹni ilẹ̀ láéláé. Ẹ kú iṣẹ́ o. Ìdí tí mo fẹ́ ṣe ètò eléyìí ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ máa ń béèrè lọ́wọ́ mi tí n bá wá sí orí ìpàdé yín àbí tí mo wá sórí ìkànnì yín pé kí ló dé bàbá, kò yẹ kẹ́ wá máa kí gbogbo èèyàn kan dédé wá máa pè yín kẹ́ máa káàkiri bí eléyìí. Ẹ kúkú máa ránṣẹ́ kan lóṣooṣù tí gbogbo wa máa dúró fún. Ẹ kúkú máa ránṣẹ́ kan lóṣù tí gbogbo wa máa mọ̀ wípé bàbá máa ránṣẹ́ lénìí tí gbogbo wa dẹ̀ dúró dè. Mo ti rò títí torí pẹ́tẹ́ ti ń béèrè lọ́wọ́ mi bẹ́ẹ̀ mo wá rò pé ó dáa bẹ́ẹ̀ náà. So mo fẹ́ bẹ̀rẹ̀ lénìí. Èní ó ti jẹ́ ìdajì oṣù October, ṣùgbọ́n ìyẹn ò fa kankan. Eléyìí la máa pè ní October message. Tó bá di November 1 màá ṣe message fún November. Sórí náà mo kí yín o. Nǹkan tí mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí ó ní central account Yorùbá. Central account wa kò yé ọ̀pọ̀lọpọ̀, kò tí ì yé ọ̀pọ̀lọpọ̀, ọ̀tọ̀ ó dẹ̀ ti yé ọ̀pọ̀lọpọ̀, ó dẹ̀ ń yé wọn sí. Ṣùgbọ́n ó yẹ kí n wá ṣètò, ó yẹ kí n sọ̀rọ̀ sí yín kó bá yé yín. Ọ̀rọ̀ tí mo dẹ̀ máa sọ lénìí mo fẹ́ kẹ́ máa kàn gbé káàkiri. Mo fẹ́ kó gbogbo viral kí gbogbo yín gbọ́ kẹ́ bá mọ̀ wípé nǹkan pàtàkì ní Yorùbá National Fund àbí Yorùbá Central Fund. Eléyìí tí a bá ti pè náà ni Yorùbá Central Fund, Yorùbá National Fund is the same thing. A dá Yorùbá National Fund sílẹ̀ torí kó pẹ́ táwọn ọ̀pọ̀lọpọ̀ ní àwọn èèyàn wọn ti bẹ̀rẹ̀. Bàbá ó yẹ ká ní National Fund tiwa, kó má jẹ́ fund àwọn organization káàkiri ẹnìkan ló máa wà. Kí gbogbo àwa Yorùbá kálukú organization á ní fund tiẹ̀, ṣùgbọ́n kí gbogbo àwa Yorùbá ká ní fund kan, owó kan, account kan tí à ń sanwó sí tó máa wà lórúkọ gbogbo ọmọ Yorùbá títí jọ ayé. Eléyìí tí àwọn ní organization ìgbà tó bá wù wọ́n náà lè close nǹkan wọn down, ìgbà tó bá wù wọ́n wọ́n tún lè close ẹ̀ down lónìí kan lọ open mìíràn lọ́la. But eléyìí tá a bá ti dá sílẹ̀ yìí is forever. Ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀rẹ̀ bàbá bó lẹ ti rí example irú eléyìí tẹ́ fi fẹ́ ká dá Yorùbá National Fund sílẹ̀, Yorùbá Central Fund. Mo fẹ́ràn àwọn Jew púpọ̀, àwọn Israel mo fẹ́ràn wọn púpọ̀. Kó tó di pé wọ́n ní country wọn ní 1948 náà ti dá Yorùbá àná ti dá Jewish National Fund wọn sílẹ̀ nìkan bí 1903. Ẹni tó dẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ wípé ẹjẹ́ á dá sílẹ̀ Theodore Herzl 1880 ló ti sọ, 1880 something ló ti sọ kọ sínú ìwé kékeré kan wípé àwa Jew a gbọ́dọ̀ dá fọ́ǹdì kan sílẹ̀ tó máa jẹ́ tiwa, tó máa jẹ́ backbone fún gbogbo ìjà tá à ń jà pé a fẹ́ country ara wa yìí. Gbàtà bá dẹ̀ ní country wa tán tó máa jẹ́ backbone fún country yẹn. Òun gan ti kú kan tó wá dá fọ́ǹdì yẹn sílẹ̀. Gbàtà dẹ̀ dá sílẹ̀ kékeré náà ni, kò sẹ́ni tó mọ̀ pé nǹkan tó máa tóbi tó léyìí ni. Gbogbo àwọn ọmọdé náà káàkiri náà collect owó sínú ẹ̀. Wọ́n mú Coca-Cola, agolo Coca-Cola, wọ́n kùn ní white, wọ́n kùn ní blue, wọ́n sokùn mọ́, wọ́n wá lọ gbé síwájú ilé Jewish family tí wọ́n bá mọ̀,
pé kán máa ju kọ́bọ̀kọ́bọ̀ tọ́rọ́tọ́rọ́ sínú ẹ̀ nígbà tí wọ́n bá ń jáde lọ láàárọ̀ àbí tí wọ́n bá ń padà bọ̀ láti ibi iṣẹ́ lẹ́yìn nírọ̀lẹ́ bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Ṣùgbọ́n lẹ́ni ó ti di nǹkan ńlá rẹpẹtẹ. Owó tó wà ní Jewish National Fund now is in the trillions of dollars. Trillions. Mi ò sọ pé millions or billions, I say trillions of dollars. Ọlọ́run máa ṣe tiwa náà bẹ́ẹ̀ o. Àǹfààní gidi ní fọ́ǹdù yẹn jẹ́. Torí tí rògbòdìyàn bá dé, tí ogun fẹ́ dé, tí a nídìí láti ra nǹkan ìjà ńláńlá, àwọn ibi tí wọ́n máa apply sí, tí prime minister àwọn máa apply sí fún owó nìyẹn tí wọ́n ti máa fún. Wọ́n dẹ̀ ń ṣe ní ọ̀nà tó dá wọ́n tó dá púpọ̀. Ẹni tó bá fẹ́ owó láti bàjẹ́ prime minister ni ó gbọ́dọ̀ apply ní ọ̀nà tí wọ́n ti ṣètò sílẹ̀. Tó bá dẹ̀ apply yẹn, wọ́n á gbọ́dọ̀ wo bọ́n ṣe ṣètò sílẹ̀ náà ni kó tó di pé wọ́n fún. Tí wọ́n bá dẹ̀ wo lọ́nà tí wọ́n ti ṣètò sílẹ̀ tí ò bá tọ́kàn fún, wọn ò ní fún. Irú fund bẹ́ẹ̀ yẹn làwa Yorùbá nílò. Ẹlẹ́wọ̀n kì í ṣe fund organization kankan. Every organization ló ní fund tiẹ̀. Ìlànà ọmọ Oòduà ní fund tiwọn, wọ́n ní sílé, wọ́n ní sóko. Global Directorate, wọ́n ní fund tiwọn sílé, wọ́n ní sóko. Yorùbá One Voice, wọ́n ní fund tiwọn sílé, wọ́n ní sóko. Ẹgbẹ́ ọmọ Yorùbá tó wà báyìí tá à ń já ìjà ìgbára yìí, a ti kọjá ìgbà. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn, wọ́n kéré, wọn lè dá fund sílẹ̀, but ọ̀pọ̀lọpọ̀ náà ló ti dá fund sílẹ̀. But eléyìí ò kì í ṣe fund fún organization kankan. Àwọn kan dá fund kan sílẹ̀, òmìnira fund. Ìgbà tí ó ń cause trouble pa àwọn èèyàn kò yé wọn pé kí ní èwo tún wá ní òmìnira fund ṣe bí Yorùbá Central Fund ní ilẹ̀ ní amáni bàbá. Ìgbà tó yá báyìí, especially nígbà tó wá di wípé àwọn kan wá sọ pé òmìnira fund ní kẹ́ máa mówó sí, ẹ máa mówó sí Central Fund. Àwọn ọmọ tó bá wa ṣe tán ṣe inú rẹ̀ fún Yorùbá tán dá òmìnira fund sílẹ̀, wọ́n ti close it down. Kò sí òmìnira fund kankan mọ́. So bó ṣe jẹ́ nìyẹn. Mo fẹ́ kí yín Yorùbá Central Fund, èmi ni mo launch ẹ̀ ní June 4. Nǹkan tí a dẹ̀ ń fẹ́ fún ni wípé gbogbo wa kálukú máa lórúkọ nínú ẹ̀. Ọlọ́run yẹ wá sí tá máa lórúkọ nínú ẹ̀. Ìtàn ọmọ kan máa ń, tí n bá ń sọ̀rọ̀ Yorùbá National Fund, ìtàn tí máa ń rántí jù ní dára pé à ń kọ́ rè pé ká mọ́wó sínú ẹ̀ yìí ní ọmọbìnrin kan tó ṣẹ̀ bímọ àkọ́bí ẹ̀. Wọ́n gbé ó jáde lọ hospital, gbọ́mọ wálé, wọ́n ṣe ìkómọjáde, wọ́n ṣe fọ́mọ. Ìgbà tí wọ́n kó ọmọ jáde, owó tí wọ́n fún ọmọ ń jọ yẹn tán kó léwọ́ ìyá. Ó gbà tó dàárọ̀ ọjọ́ kejì, ìyá wa ń bèrè pé Yorùbá National Fund wọn, Yorùbá Central Fund wọn yẹn tán ni wọ́n dá sílẹ̀ yẹn. Òun rí bàbá Akintoye níjọ́ tán sọ lórí tẹlifíṣàn. Òun fẹ́ kọ́ ọmọ òun lórúkọ nínú ẹ̀, ọmọ tó ń ṣe bí yìí, òun fẹ́ kó lórúkọ nínú ẹ̀. Wọ́n wá bá wádìí títí bó ṣe lè sanwó síbẹ̀. Ó wá sanwó síbẹ̀ lórúkọ ọmọ yẹn. It's a very touching story. Bó ṣe pàtàkì tó nìyẹn. Yẹ kí kálukú máa struggle, máa hurry. Pé wọ́n máa lórúkọ mi nínú fund yìí. Bọ́n ṣe lórúkọ millions, hundreds of millions of people tó ti dáwó sí Jewish National Fund. Ó wà bẹ́ẹ̀, kò ṣeé parẹ́. Torúkọ yín bá ti wọ bẹ̀ pé dáwó síbẹ̀, ó máa wà bẹ́ẹ̀ títí ijọ́ ayé ni. Torí náà ẹ jẹ́ ká ṣètò, kí kálukú ṣètò kó máa mówó sínú Central Fund. Àwọn kan ní torí security ni wọ́n ṣe dá òmìnira fund sílẹ̀. Wẹ́rí yẹn sọ dá bẹ́ẹ̀ náà gbà yẹn. Ṣùgbọ́n gbà tó yẹ rògbòdìyàn dẹ̀ wá dé nídìí òmìnira fund tán ti mú kúrò. Nǹkan tí àwọn tó ń bá wa ṣètò Central Fund, nǹkan tán wá ṣe báyìí ni wípé wọ́n ti wá ṣètò àpótí kéékèèké nínú fund yẹn tó wà ń bẹ̀. Kì í ṣe àpótí physical, àpótí kọ̀ǹpútà nínú kọ̀ǹpútà. So tó bá lọ sí ibi tán tó fẹ́ mówó sínú, tó bá punch ẹ̀, á bèrè lọ́wọ́ ẹ̀ bó ló fẹ́ sanwó ẹ̀ sí nínú fund yìí. Tí o fẹ́ san fún security àbí o fẹ́ san fún
welfare ni àbí o fẹ́ san fún diplomacy ni gbogbo ẹ̀ ló wà bẹ́ẹ̀ wà á dẹ̀ ní point pé diplomacy mo fẹ́ sanwó mi sí àbí security mo fẹ́ sanwó mi sí ṣùgbọ́n ẹlòmíràn òun ò sanwó sí security òun ò sanwó sí diplomacy òun ò sanwó sí welfare òun ò sanwó sí special box kankan òun fẹ́ sanwó sí inú fund fúnra rẹ̀ so ó wà ń bẹ̀ gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ tó clear àwọn kan sọ pé ó difficult kò difficult tó bẹ́ẹ̀ tó bá tẹ̀lé difficult níbẹ̀rẹ̀ ó lè difficult díẹ̀ but díẹ̀ a máa sàn sí a máa dá sí a máa easy sí bí ọ̀rọ̀ national fund ṣe rí nìyẹn bí ọ̀rọ̀ central fund wa ṣe rí nìyẹn o ẹ̀yin Yorùbá mo kí yín o adúpẹ́ lọ́wọ́ iwájú tí Yorùbá máa ń wá àwa la kọ́ máa ń ṣe nǹkan ńláńlá bí eléyìí iwájú lọ́lọ́run ní ká máa wà iwájú la máa wà ní 1950s nígbà tán ní kan ẹ̀yin ọmọ ẹ̀yin Nàìjíríà fún yín láyè kẹ́ máa ṣe ìjọba ti yín ní díẹ̀díẹ̀ under British supervision ìjọba yín ẹ̀yin ṣùgbọ́n ẹ̀yin fúnra yín lẹ́nu nǹkan yín ẹ̀yin lẹ́mọ́ máa ṣètò yín o kẹ́ni kankan tó lajú pẹ́ làwa Yorùbá ti lọ síwájú first free education program in Africa first television program first industrial estate first investment fund first this first that bá àwa ṣe jẹ́ nìyẹn bá Ọlọ́run ṣe dá àwa Yorùbá nìyẹn bá Ọlọ́run ṣe fẹ́ràn wa tó nìyẹn national fund central fund tá a dá sílẹ̀ yìí is again number 1 ní gbogbo Africa number 1 ló jẹ́ ẹ jẹ́ kí àwa ká ṣe ní number 1 ẹ jẹ́ ká ṣe ní number 1 lọ́kàn wa ẹ jẹ́ ká ṣe ní number 1 nínú ìṣe wa ẹ jẹ́ ká mówó síbẹ̀ kí ó bá máa lọ síwájú a gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tó jókòó tán bá wa kójọ kíkójọ ẹ̀ kò easy o kò easy rárá ìdí tí ò ṣe easy ní pẹ̀lú èèyàn lè lọ sí báńkì kó dá àkáǹtì sílẹ̀ kó dẹ̀ máa lọ lé within a few hours àbí ìjọ kan ìjọ méjì wà á ti dá sílẹ̀ àti parí ṣùgbọ́n àwọn òṣèlú ìbẹ́ o tán kí la ṣe máa ṣe tó jẹ́ pé ẹnìkan kan lè tiwọ́ bọnú àkáǹtì tó jẹ́ pé tá a bá fẹ́ oríṣiríṣi question ńlá kì í ṣeṣẹ́ díẹ̀ ni o wọ́n á tún gbé dé pé ó ti dá tó báyìí bọ̀tọ̀ èèyàn kan á tún sọ pé nǹkan báyìí ń kọ́ àwọn yòókù àtúnwò pé òótọ́ màtí ẹ̀ ní àtúnwá lọ bẹ̀rẹ̀ all over wọn àtúnṣe àmọ́ máa ṣe sí èmi tí mo jẹ́ àgbàlagbà láàrin wọn tí mo jẹ́ bàbá fún wọn mi máa kò ó dàbí pé wọn tẹ̀ lè tẹ́ mi lọ́rùn ni because èmi ò kì í yé béèrè question ẹ má ṣe ní ọ̀nà tí ẹnì kankan á lè ti ọwọ́ sí owó yìí láéláé títí ìbá wà láyé fún ẹgbẹ̀wá ọdún àbí fún thousands of years ẹnìkan kan ò gbúdọ̀ lè tiwọ́ ọwọ́ tí ò tọ́ sínú àkáǹtì wọ́n dẹ̀ ti ṣépa bẹ́ẹ̀ ó ti gún wọ́n dẹ̀ sì máa ṣépa bẹ́ẹ̀ sí ni even àwọn tó yàn kí ní àwọn ní director àwọn ní board of directors nǹkan kálukú wọn là ń ṣètò pé wọ́n máa sign ìwé wípé àwọn kọ́ ló lówó yẹ àwọn kọ́ ló lọ àkáǹtì yìí kí ni ìdíjà pé àwọn kan jẹ́ messenger fún Yorùbá nation làwọn ṣe wà ń bẹ̀ ìṣe àwọn kọ́ ló ní kí ni ìdíjà fi gbúdọ̀ ṣerú yẹn èèyàn kan lè darúgbó kó lọ bí àgbáre kí àwọn ọmọ ìwà máa sọ pé bàbá wọn ní àkáǹtì kan bàbá yín ò ní àkáǹtì kankan síbẹ̀ ẹ rí níbẹ̀ nígbà tẹ́ ẹ bá lọ wò ó jọ ẹ̀ pé bàbá yín sọ pé òun kọ́ lòun lówó òun kọ́ lòun ní àkáǹtì òun kàn jẹ́ messenger fún Yorùbá nínú àkáǹtì yìí ni it's a wonderfully well done account mo congratulate our Yorùbá that we have put it together Ọlọ́run á sì máa fún wa lọ́gbọ́n àtòyè tá a fi máa ṣe kó máa bẹ́tà sí kó máa túbọ̀ dá sí dídán a máa dán sí ni a máa tóbi sí a máa lókìkí sí gbogbo ọmọ Yorùbá a mọ̀ wípé a ní nǹkan gidi kan ibi tí owó ti ń gbi ńlá tó jẹ́ pé tí ó bá ní nǹkan tá a fẹ́ ṣe nílẹ̀ Yorùbá
tá a bá ronú sí wípé ká tètè lè ṣe ibi tá a ti máa lọ gbowó nìyẹn tí a ti máa ṣe. Tí ọ̀rọ̀ ní security lẹ́ni, ọ̀rọ̀ ní diplomacy lẹ́ni, ọ̀rọ̀ ní welfare wọ́n yẹn wà lẹ́ni, gbogbo wọ́n yẹn máa dọ̀rọ̀ ìtàn. Tábà ti ní country wa lè wá máa sọ pé security kankan wà ká lọ máa gbowó ní fund wa, ìjọba ló dẹ̀ máa ṣe security wa ń gbà yẹn. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gan ni. Ọlọ́run fẹ́ràn Yorùbá púpọ̀. Ọlọ́run ó ṣe wá lérò wájú láti ìbẹ̀rẹ̀. Ní 1963 nígbà tí mo jẹ́ ọmọdé tí mo ṣe research, mo ti gba bí honours history. Mo wá ṣe research káàkiri ní sí ìtàn Yorùbá. Mo lọ interview bàbá kan ní ìlú kékeré kan lẹ́bàá Ìkìrun. Ìlú yẹn wọ́n pè ní Ọba Àgùn. Bàbá yẹn ó ti darúgbó gan ni, very old man. Ṣùgbọ́n ó dẹ̀ ti travel káàkiri ilẹ̀ Yorùbá, ó mọ̀ tán Yorùbá púpọ̀. Àwọn chief Ìkìrun náà sọ fún mi pé bàbá kan wà ní ìlú tó jẹ́ Ọba Àgùn kí n wá lọ wádìí lẹ́nu ẹ̀. Èmi tí mo wádìí ìtàn káàkiri ìtàn Yorùbá, mo wá lọ sí Ọba Àgùn níjọ́ kejì. Ọjọ́ mẹ́ta mo fi interview bàbá yẹn. Torí ọ̀rọ̀ tó ń sọ ó ti pọ̀, nǹkan tó ní sọ ó pọ̀, ìmọ̀ tó wà nínú ẹ̀ ó pọ̀. Òun ló sọ fún mi jẹ́ pé Ọlọ́run ti ṣètò láti bẹ̀rẹ̀ ayé pé Yorùbá ò ní rẹ̀yìn láéláé, pé kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ tí Yorùbá fi wá rẹ̀yìn láéláé, pé Ọlọ́run ti ṣètò yẹn, pé Ọlọ́run ti yan àwọn èèyàn kan dúró lọ́dọ̀ ẹ̀ tó jẹ́ pé tó bá jẹ́ pé Yorùbá ń lọlẹ̀ díẹ̀, rògbòdìyàn kan dé láàrin wọn àbí trouble dé, irú ogun tá a jà ní 19th century, Ọlọ́run wá tún dédé gbé èèyàn kan jáde, ènìyàn á tún sọ̀kalẹ̀ wá, a lè ṣàìmọ́, wọ́n lè ṣàìgbé, ó lè ṣàìjẹ́ bàbá kan lákan ló bí, ó lè jẹ́ from a humble family ló ti wá, á dẹ̀ wá jókòó, á ṣètò, á tún máa tún gbé Yorùbá sí òkè. Ọlọ́run fẹ́ràn Yorùbá. Ó ní irú àwọn bẹ́ẹ̀ yẹn wọ́n ti tò wọ́n jọ sí ọ̀dọ̀ Olódùmarè títí ayé kò síjọ́ tí wọ́n máa tán. Ó lè pẹ́ ẹ̀kíní lè pẹ́ sí ìkejì. Ó dẹ̀ lè jẹ́ pé at the same time làwọn bí méjì máa wá, ṣùgbọ́n wọn ní yé wá, wọn dẹ̀ ní tán títí ayé. We are special. We are special in the accounts of God. Ó yẹ ká mọ̀ yẹn láàrin ara wọn. Nígbà tó bá ìdí ẹnìyẹn, ẹni tí Ọlọ́run bá yẹ sí, ó yẹ kó yẹ ara ẹ̀ sí. Ọlọ́run yẹ Yorùbá sí, ẹ jẹ́ ká yẹ Yorùbá wá sí o. Ẹ jẹ́ ká yẹ nation wa Yorùbá wá sí. Mo kí yín o, ọ̀rọ̀ Yorùbá National Fund mo sọ lẹ́ni o. Nǹkan ńlá tí gbogbo wa máa rántí láéláé, 1,000 years from now, tá a máa rántí pé àwọn kan báyìí ló dá sílẹ̀. Àwọn báyìí ló kọ́ mówó síbẹ̀. Wọ́n á rántí ọmọbìnrin kékeré yẹn tó ṣe bí bébì tó ní òun fẹ́ kí bébì òun lórúkọ nù bẹ̀. Wọ́n á rántí àìtàn ẹ̀ á wà ń bẹ̀. Adúpẹ́ o, mo kí yín o. So that's my first message in this monthly series. Ọlọ́run ti ṣe àwa Yorùbá lọ́lọ́lá o. Ọlọ́lá la máa dà. A ní ìṣòro lọ́wọ́ báyìí. A ní ìṣòro lọ́wọ́ báyìí. Àwọn tí a jọ kó wa pọ̀ mọ́ country kan náà, àwọn Fúlàní, wọ́n ń ṣe nǹkan tí ẹnìkan kan ò gbọ́dọ̀ ṣe. In a country, nǹkan àṣà tó wà káàkiri ayé ni wípé all the people of a country take care of one another and bless one another. But àwọn Fúlàní ní àwọn fẹ́ pa wá rẹ́ ni o. Wọ́n náà fẹ́ pa wá rẹ́, àwọn máa gba ilẹ̀ wa, bọ̀tí irọ́ ni wọ́n pa. Ọlọ́run ò ní fún wọn ṣe o. Mo kí yín o, ẹ ṣé o, ó dàbọ̀.